Délé dání mọ́. Kí ló ṣe emoji ìbáyìí sí? Kí ló máa ṣe? Mojí, kí ló ń ṣe ẹ́? Àǹtí Bùkí, mi ò lè ṣe é. O ò lè ṣe kí ni? Àǹtí Bùkí, mo ní kí n lo ìyá ọkọ mi. Ìyá tó bí ọkọ mi, ọ̀pọ̀. Àǹtí Bùkí ọ̀pọ̀ mi ò lè ṣe. Àánú ẹ̀ ṣe mí. Àánú ẹ̀ ṣe mí Mojí. Ọlọ́run má jẹ́ kó tún mú òṣì àti ìyà. Ọlọ́run má jẹ́ kó padà sínú ìgbésí ayé ẹ̀. Kí ló ní kó ṣe tó lè ṣe? Wọ́n sọ̀rọ̀ o rò pé easy ni. Wọ́n lẹ́nu kìnìún lówó wà. O rò pé ṣeré ni. Ẹni máa lọ gbowó lẹ́nu kìnìún. O wọ́n pé máa múra gbọ̀ngbọ̀n. Anything good is not free. Anything free is not good. Ọ̀rẹ́ èèyàn ó yá ẹ ní 6 million naira. O rò pọ́fẹ́ ni. Ó tún lóhun òun gbèlè. Oníjọ́ tó bá lówó lọ́wọ́ òun ni kó mú padà. Ìyẹn ò wá rí iye. Ìwọ wá rò pé bẹ́ẹ̀ kan ló ṣe máa gbá ló máa lọ. Èmi ṣí ẹ lóore ni o. Má dẹ̀ jẹ́ kó bù mí lọ́wọ́ rárá. Ṣé wàá fẹ́ gbọ́ èyí tó le jù níbẹ̀? Ṣé ní bó ṣe wà yìí? Tó o bá gba handkerchief lọ́wọ́ mi tó o gba omi lọ́wọ́ mi. Ó máa yáwèrè ni o. Wàá bọ́ síta ní hòhò. O máa wọjà bẹ́ẹ̀. Èyí tó tún wá máa dùn ẹ́ jù ni pé lúgbà tó ṣì wà lórí ilẹ̀ ayé yìí. Ọkọ ẹ̀ á fẹ́ yàwó mi. Á bímọ mi. Á wá kọ́lé alárinrin sí ṣùgbọ́n torí owó yẹn kò síbi tówó yẹn ń lọ. Owó yẹn máa pọ̀ sí ó máa pọ̀ sí ni. Ìwọ wá fẹ́ ṣiṣẹ́ kan kéèyàn kó wa máa jẹ wọ́n ní kó lọ mú yẹ ọkọ ẹ wá ìwọ ò ní kó mú yẹ ẹ wá wọn ò ní kó mọ́mọ́ ẹ wá ifá títí ẹ da ọtí ẹ ní lọ́ọ̀kì tó bá yẹ pé irú lọ́ọ̀kì báyìí lèmi ní mo ò bá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kí wá ní kémi ṣe ọkọ mi kú sí bí mo ṣe wà yìí mi ò lè bímọ mọ́ ṣé kí n lọ para mi dànù ni ṣé máa gbá káchìfì lọ́ọ̀ mi àtomi ìyá àbọ̀ nígbà kí n dá padà fún yèyè.
Mo ti sọ fún Kúnlé, mo dẹ̀ sọ fún ẹ̀sìn náà. Àwọn méjì ti gbọ́ nǹkan tí mo mọ̀. Ẹnu pọ̀lọ̀ bóyá tó bá dọ̀là ni. Ẹ̀yà. Wọ́n sọ fún mi pé o tún jáde lálẹ́ ọ̀la o. Mi ò jáde lọ sẹ́nu ìwé lálẹ́ ọ̀la. Àárọ̀ ni mo fẹ́ lọ síbi tí mo fẹ́ lọ. Wọ́n ti máa jáde gan kò sáyé. Ọkọ mi, mo fẹ́ sọ nǹkan kan fún inú. Inú mi á dẹ̀ dùn tó bá lè gbà sí mi lẹ́nu. Kí ni ẹ? Mo fẹ́ kí mọ́mí wa máa gbé bí báyìí. Mọ́mí wo ni? Mọ́mí ẹ̀. Ṣé kò sí kí ló rò dírẹ̀ ẹ̀ ń sìn? Kò sí o, àmọ́ dandan ni kán wá gbé bí o. Ó ṣe wá dùn ní dandan ni kí ló fà á tó fi urgent tó yẹn? Lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ ń láwọn àlá kan tí mi ò gbógbó tí kò sí ẹ̀yẹ mi rárá. Ó ṣe tí ò yé mi rárá. Èrò ọkàn dẹ̀ ń jẹ́ mi pé mi ò tọ́jú ìyá ọkọ mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Mo fẹ́ kí ìyá ọkọ mi máa bọ̀ kún wá jẹun wọn. Anyway, no problem. Torí ó bẹ́tà kó jẹ́ pé àti ẹnu yín òun ló ti jáde wá títí wá láti sọ pé a ti gbọ́. Àmọ́ tó bá jẹ́ pé àwa láàárọ̀ ń sìn pé kí màmá máa bọ̀ ń bí abọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ yín náà kó tó dé pàṣọ. Kò sí wàhálà. Adúpẹ́ pé ẹ gbọ́. Àbí ṣe bí mọ́mí ẹ̀ nìyàwó. Sísò ti jẹ́ mọ́mí ẹ̀ ẹ̀tọ́ mi ni láti tọ́jú wọn. Ṣé káwọn náà máa bọ̀ kán wá jẹ ẹnu látó wà lé? No problem. As your lordship places. Thank you. Ṣé àlàtẹ̀ ńlá kò ṣáájú bẹ́ẹ̀ lọ? Kúrò àmẹ́yìn. Ṣé àlàtẹ̀ ńlá ò jù bẹ́ẹ̀ lọ? Tọ́jú ọlọ́run fẹ́ mi kọ́ ẹ. What's the thing make lẹ́yìn bí? Rárá, ibi gbogbo ẹ̀ fẹ́ mọ̀. Èkó. Èkó. Ẹ wò, ṣe rí lóòótọ́ ìgbádùn wà ní gbòòrò yín yẹn. Àmọ́ lọ́jọ́ yìí tẹ́ ń gbé bẹ́ẹ̀ ni o. Ṣé rí ní abúlé táwa wá yìí kò síbi tó lòótọ́. Èmi ò lọ Èkó. Lóòótọ́ lẹ sọ. Àmọ́ ẹ̀yin lè tọ́ wa dàgbà. Kò dẹ̀ síbi tẹ́ ti tọ́ wa náà ju ibi náà lọ. Wọ́n dẹ̀ ní tí èèyàn ò bá dán ilé ọkọ méjì wò kò ní mọ ẹ̀ tó jẹ́ ògidì ń bẹ̀. Àwọn òwe kan nìyẹn ẹ̀yin náà lẹ̀dẹ̀ ń pa. Ẹ wo ẹja abúlé ti dà ìtẹ̀ ti lò bí ti wà ọ̀rẹ́. Àlàáfíà yín gangan òun ló ṣe pàtàkì jù fún wa. Ìtorí ẹ̀ mo ṣe ní pé kẹ́ ẹ wá sẹ́kọ̀ọ́. Àwọn nǹkan amáyédẹrùn oríṣiríṣi tó ti wà ń bẹ̀ rẹpẹtẹ tó jẹ́ pé kò ní sú yín rárá. Tẹ́ bá máa fi wà ń bẹ̀ oṣù kìíní oṣù kejì kódà ẹ̀yin gan ò ní fẹ́ padà wá sábúlé mọ́. Ó mà kíni tó ti yàtọ̀ rẹpẹtẹ. Ẹ wò ṣe nílùú Èkó ń sin nǹkan mèremère ló wà ń bẹ́ẹ̀ tẹ́ máa fi gbádùn ara yín dáadáa. Ẹ já lọ. Màmí jẹ́ mọ̀ kí bẹ́ẹ̀ ṣe wáyé ilé wa mọ́tò. Èmi. Tá a máa kọ́ yín tẹ́ máa mọ̀ tẹ́ máa tẹ náà yìn. Ẹ wa mọ́tò dáadáa. Èmi. Ẹ wa mọ́tò dáadáa. Ẹ ṣàfẹ́ kí ni ẹ fà mí. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátápátá ní kẹ́ sọ fún mi máa ṣe fún mi torí pé ẹ̀yin ẹbí mi ó dẹ̀ di dandan kẹjẹ wọn ní gbogbo ilé fíìmù nìkan tán bẹ́ẹ̀ ṣe mo dúpẹ́ àmọ́ mo jí tí mo rò pé gbogbo ilé ìpọ̀jù fún mi àbí ó dé nílò la fẹ́ lò láyé tá à ń gbọ́ ẹ̀wọ̀n rẹ̀ ọ̀jọ̀ náà ló fẹ́ wọn lè jẹun. Ẹ̀yin nìkan ni màá mi. Eré pọ̀. Ó
pọ̀ jù fẹ́mi nìkan. Ẹ wo màmí kò pọ̀ o ṣé bí òun lè bí ọkọ mi so ẹ deserve kò pọ̀ jù rárá ṣe èyí tó bá yá màá mú yín lọ sílùú òyìnbó máa ra nǹkan oríṣiríṣi fún yín tó yẹ pé táwọn bá rí tí ẹ jókòó báyìí wọn máa kí ajé kò jókòó ni. èmi bẹ́ẹ̀ ìlú òyìnbó. mo jí orí bó ṣe ń ṣe fún mi lágbára ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ́mọ máa ṣe fún wọn náà. oúnjẹ mi lóore. mo ṣe máa bọ̀ kájọ fọwọ́ rọwọ́. àti ìwà pàbí táàtì bẹ̀rẹ̀ wọn ẹ̀rọ ní mímú báyìí. ẹ̀wọ̀n mú mi fún ṣọ́ tí ń gbé ọ̀dọ̀ mi báyìí sí ni o kódà gan ara wọn ti mọ́lé dáadáa. wo mo kí ẹ kú oríire sórí kó wá bẹ̀rẹ̀ gbogbo àwọn ètò yìí lẹ́sẹ̀ẹsẹ̀ ní báyìí sí. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín ṣé mo lè bẹ̀rẹ̀ kíní yẹn lénìí. mo jí ṣe fẹ́ gbọ́ kó ti fẹ́ máa pẹ́ jù. lénìí fún un ní omi yẹn mu tó bá di lọ́la. white handkerchief tó ń fún ẹ kó fi nu ojú ẹ káwọn dé bẹ̀rẹ̀ sí ní máa prepare fún pàtí lókù. ká ṣe fàájì kó wá ṣe kíni kó wá yí kó yapa sílé kó yẹn wá dé ní gọbọtì. ẹ ṣeun àti búkì ẹ kú gba gbogbo mi. alright màá tún pè ẹ. ok ẹ ṣe gan thank you so much. oríire ti bá wa nìyẹn. ó dáhùn. mo jí yìí ò mọ kankan kò mọ̀ pé ìyá yìí wá bá ń ṣòro ogun ni èmi náà kúkú lọ ń bíbá ilé ni nígbà tí mo bá ní lára wọn ní kọkó tó padà sábúlé tó ti mọ̀. ẹ kú jòkó. ẹ ṣeun. a kú ọ̀rọ̀ mu. àwa rèé o. oúnjẹ ọmọ ni kò kúkú ní àwa lẹ́nu. àmì ọlọ́run ọba o. ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́gàn. kódà èyí o. àbí o. ó ṣe dáadáa ó ṣe dáadáa ẹ lẹ. ẹ̀jẹ̀ kúkú dọ́kù. ọmọ ajé tí wọ́n yàn dá máa padà sáyè. ẹ rárá o. àbí ẹ mú mi sí ẹ mú mi sí. kí ló ṣẹlẹ̀? ẹ mú mi bíi ti báwo? kí ló mú mi? máàmù kí ló ṣe mí? jẹ́ kí n gbé wọn lájà. kí ló ṣe yìí? kí ló ṣe wọ́n mà? ní wọ́n wá bá mi ibi tí mo jókòó sí. wọ́n lè mẹ́ràn jẹ́ wọ́n mọ mi kò jù bẹ́ẹ̀ náà lọ. kílẹ̀ tí ń pọ̀ tó ń bọ̀. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o.
wọ́n máa lè wà lọ́sípítù. wọ́n máa tó wà òkè fún mi báyìí ọlọ́run ní jẹ́ ká lè lábúrò. wọ́n mọ̀ nǹkan tó ṣe ní ṣàfọ̀pọ̀ ìbàdàn. ṣé nǹkan kan ò ṣáà ní ṣe mọ́mì mi. sí ìsọ yẹ pé omi ò wà fún àwọn kó ló wà fún ó kò máa affect mọ́mì ẹ̀ díẹ̀. kò ní affect wọn púpọ̀. ó dáa àǹtí Búkì ṣé mo ṣì lè lómi yẹn fún ìyá ọkọ mi. wà á lo handkerchief. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ má jẹ́ kí kankan ṣe mọ́mì mi ẹ jọ̀ọ́. nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí mọ́mì ẹ̀ wọ́n máa wà ókè mo kò sọ fún wọn kó máa take time díẹ̀. ẹ ṣe. alright máa tún bẹ̀rẹ̀. Kí ló fẹ́ kún lóru yìí? Kí ni mo ṣe fún yín? Mojí. Ṣé mo ṣe yín ni? Mojí, mo fẹ́ padà sábúlé. Mo fẹ́ máa lọ lóhùn. Màámi, kí ni mo ṣe fún yín ẹ sọ fún mi? Kí ló tẹ́ fẹ́ máa padà sábúlé? Ṣé mo ṣe yín ni àbọ̀kọ mi dẹ̀ ṣe yín? Rárá o, ìkankanù yóò ṣẹ̀ mí o, ẹ̀ ń tọ́jú mi o, ẹ̀ ń ṣáájú mi, àmọ́ kí ni? Àmọ́ kí ni màmá? Ìsọfún mi ti bá ṣe yẹn jọ. Mojí. Èmi kọ́ ló yẹ kí n wà nínú ìgbádùn tí mo wà yìí. Torí pé èmi kọ́ ni mo bí ọkọ yìí. Ẹ̀yin kọ́ lè bí Fúnṣọ́? Èmi kọ́ o. Màmá, ṣé Fúnṣọ́ mọ̀ ń gbà ẹ́? Mọ́mí, ta ló wá bí Fúnṣọ́? Ṣé mo gbé ó ṣe kókó fún mi kí n mọ̀ náà kọ́ mi? Àǹtí mi, ṣé bá ṣe máa wò lélẹ̀? Èèyàn fún mi lóyún, kò pọ́nú lọ́wọ́ mi. Ó kọ̀ mí, ó pọ́nú inú mi. Ẹ wọ́n ní pé kí n máa wò báyìí. Àti ẹ̀ tí wàá rí mọ́ sí àwọn ibi tó wọlé sí. Síbẹ̀ sọ pé kí n foyún yìí sílẹ̀. Ẹ wá àǹtí mi. Ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ́rọ̀ inú yìí o. Ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o. Ó yìí ṣe fèwé mọ́ báyìí o. Bá òkú iṣẹ́ ò tán. Ọlọ́run tó pèsè oyún náà ẹ̀. Ó ti mọ ohun tó mọ yẹn máa jẹ àti nǹkan tó máa mu. Ọlọ́run tó dá ẹnu níbù tí mo ń tẹnu máa jẹ. Ẹ wo, tẹ bá ń tàn mí mi ò ní tóra mi. Bẹ́ẹ̀ ṣe máa ń tíyàn sí ṣù nìyẹn. Tó bá dédé tó sí i. Adi tó lúwẹ̀, adi pé kọ́ lọ́mọ gbọ́mọ ẹ̀, àti ìlọmọ tàǹtọ̀, oúnjẹ ọ̀sán ò bàtà lẹ́mu, tààrọ̀ kan ò ṣe déédéé, ẹ wá ní kí n bímọ, ẹ wọ ẹ má gbọ́ mi, èmi ò ní bí oyún ní mi ò ní bí kò tí kò tẹ́ fẹ́ ṣe sí mi ò bí ọmọ yìí. Wàá bí, màá ṣèyà fún un,
máa ṣe bàbá fún kó fọkàn rẹ̀ balẹ̀. Ẹ ṣe ìyá fún ẹ ṣe bàbá fún. Ẹjọ́ iṣẹ́ wo ló wà lọ́wọ́ yín? Tẹ́ fẹ́ fi ṣe ìyá fún ọmọ yìí àbí tẹ́ fẹ́ fi ṣe bàbá fún? Iṣẹ́ wo ló wà lọ́wọ́ yín ẹ́? Ọlọ́run ṣì máa pèsè bó fọkàn rẹ̀ balẹ̀. Ṣùgbọ́n. Mo ti gbọ́. Tẹ́ bá gbọ́ tèmi mo gbọ́ ti yín. Ṣé o pọ́ tẹ́lẹ̀ kejì ẹ báyìí? Ẹ̀wẹ̀ bá mi gbé, kí ló dé ẹ bá mi gbé, ẹ jẹ́ kí n para mi, ẹ jẹ́ kí n para mi. Ṣé mo pé mo máa ń sọ fún ẹ, báwo iṣẹ́ ò tán? Nígbà tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó rúre ó sọ láyọ̀. Ṣé rí ọ̀rọ̀ pẹ́tẹ́ máa ń sọ yẹn ló máa ń bí mi nínú jù? Ẹjọ́ bẹ́ẹ̀ pa orí yẹn kí n dú. Irú ọ̀pá wo ló yẹ rú mi torí Ọlọ́run? Mo bímọ, ebi ń pọ̀ mọ́, ebi ń pè mí ìyá. Ẹ wọ́n ní kí n máa dúpẹ́ pé bí pọ̀ mọ́ sí mo lè dẹ́mọ́ mi tán, mo dúpẹ́. Ní ìsìn tó fẹ́ kó ṣe mi powder mu, ṣóun ló lọ à solve problem? Mo ti sọ fún ẹ, Ọlọ́run á ṣe ìyanu. Mo kú, mo dáràn, mo gbé. Màmá, ṣé mo bó ṣe kókó kí n mọ̀ ìyá ọkọ mi? Mo ní kára máa ta mí kí n lè ṣètọ́ mi fún wọn. Ẹ jọ̀ọ́, ibi mi wà. Èmi ò wá mọ́ o. Tí ò bá wá rí bí ẹjọ́ ta ni màmá mi o. Tí ò bá jẹ́ ilẹ̀ bí mi ipò lẹni tí ẹ sọ pé bí mi wà. Fúnṣọ́, àfi kò dáríjì mi. Ṣàforíjì fún mi. Àsìkò tí mo rò pé yẹ kí n sọ fún ẹ gan, olóò ni mo sọ yìí. Èmi kọ́ ni mo bí ẹ. Àtìgbà tí ìyá ẹ ti sá lọ, ni mo ti dàyàdé. Mo dẹ̀ ń tọ́jú ẹ. Àtìgbà náà ni gbogbo ayé ti ń pè mí ní ìyá Fúnṣọ́. Gbogbo tàbí amúdẹ̀ ń ṣe lórí ọmọ. Gbogbo ẹ̀ pátá ni mò ń ṣe. Má bínú sí ìjọkọ̀. Nǹkan tí ò yé mi tó jọ mí lójú ni pé kí ni ìyàwó ẹ̀ Mojí, kí ló fẹ́ fi ìyá ọkọ ẹ̀ ṣe gan? Ẹ sọ pé ibi tí ọ̀rọ̀ wà tẹ́ fẹ́ sọ̀rọ̀ sí gangan ni. Ẹ sọ pé torí nǹkan tí Mojí sọ, ṣé torí ẹ̀ lẹ ṣe pa irọ́ fún èmi pé nǹkan lẹ̀ bí mi? Nítorí ọ̀rọ̀ Mojí. Màmí, ẹ má dánrú ẹ̀ wò mọ́ o. Ẹ má fi irú ẹ̀ bá mi dá àpárá mọ́, ẹ má fi bá mi ṣeré mọ́. Tẹ́ ẹ bá fẹ́ lóko èèyàn lọ́rùn. Ohun ìtìjú ni nà, ohun tó ń tì ní lójú dòlè lọ́wọ́ kí n tó bá ìkẹ́kẹ̀ẹ́ máa sọ fún pé ìkọlẹ̀ bí mi. Kí ni Mojí sọ? Ó sọ fún mi náà sọ pé òun lálàá. Ó ní kí wọ́n sọ fún òun lójú wọn tó òun rí pé wọ́n ní pé kóun lọ gbé ìyá ọkọ òun sọ́dọ̀ kóun máa tọ́jú ẹ̀. Tóun bá tọ́jú ìyá ọkọ òun, ibi tóun wọ́n mọ́tò dé òun á fẹsẹ̀ rìn débẹ̀. Gbogbo nǹkan tóun ti kó ló ṣe kó bàjẹ́. Ó tán. Ẹ má bá mi dáwọ́ àpárá rẹ̀ mọ́ o. Ẹ jọ̀ọ́. Ọkọ mi, olówó orí mi, má bínú sí mi, mo bẹ̀ ẹ́ jọ̀ọ́. Ṣé o ti tán? Kò tán mọ́ mi, torí ẹ̀yin lẹ bí mi. Tẹ́ ẹ bá ló ti tán mọ́ nǹkan tẹ́ ń sọ. Gbogbo tó bá kù lẹ́mìí yín tẹ́ ẹ ti sọ jáde ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà. Àmọ́ ẹ má gbìyànjú láti bá mi dárú àpárá yìí mọ́ pé ẹ̀yin kọ́ lẹ bí mi. Ẹ ti gbọ́? Ẹ wo orí mi ń gbóná mi lè tó ń bì. Ọlọ́run jẹ́ kó rí ẹ̀ gbóná. Mo gbọ́rọ̀ yín mo gbọ́. Ó bẹ̀rẹ̀ wá sí ẹ̀. Ó dáa tó bá bínú mọ́, owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ń kọ́. Kí lẹ fẹ́ fowó ṣe máa ń mi? Ó kì í bí mí léèrè tí màá fowó ṣe tẹ́lẹ̀ kó tó fún mi. Ẹ̀yin náà ń wúrúwà tẹ́ wù sí ni ẹ̀ ń wù bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
ó ní kẹ́sẹ̀ṣẹ̀ máa sọ pé ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ̀ tí ì lè sọ fún mi láti ọjọ́ tẹ́ ẹ̀ tí ń tọ́ mi bọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi ń sẹ́ nínú òun wù tẹ́lẹ̀. mo ṣàdé ti bẹ̀ẹ́. kí ni nǹkan tẹ́ fẹ́ fowó ṣe? mo ní kó má bínú. ẹ lè san tẹ́ fẹ́ fowó yẹn ṣe. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ 20,000 lẹ́bìrì lọ́ọ̀lù 25,000. ṣé ọkọ mi ó ṣe mo dúpẹ́ o. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o. mọ́mí nǹkan mi tí ì wọn láàárọ̀ yìí. ó dẹ̀ ti wọ wọn ní rúùmù. mo ti wo yàrá wọn wọn sí bẹ́ẹ̀. ó dẹ̀ ti pè wọ́n. mi ò tí ì pè wọ́n. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára. ẹ káàárọ̀ màmí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìbọ̀lẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni. ẹ wà lọ́nà abúlé. èyí ń lọ sí abúlé ẹ̀ ò dẹ̀ sọ fún mi pé fẹ́ kúrò ní ilé. abiyamọ tòótọ́ bí kí n sùn ìyá mi ò ní sùn bí mi ò tí jẹ ìyá mi. má dara ẹ̀ láàmú màámi sọ pé àwọn ti wà lọ́nà abúlé kìdẹ́ ń ṣe ẹjọ́ wọn nítorí owó tó ń béèrè lọ́wọ́ mi lánàá tí mo fún wọn ó náà ṣe láǹfààní pé àwọn gbèrú lọ sábúlé yẹn lọ́wọ́ àbíjókòó sí tiẹ̀. ìwọ fún wọn lówó wọ́n béèrè owó lọ́wọ́ mi mo fún wọn náà. jọ kí ni ti tiẹ̀ ṣé wọ́n lè bí ń pa àwọn ni ṣé wọ́n ní mi ò tọ́jú àwọn àbí kí ló kún ẹ bẹ́ẹ̀. kí ló ń sọ ìmọ̀jì wọ́n á béèrè owó lọ́wọ́ mi ní fún wọn kí ló mean. ìwọ fún bàbá lọ́wọ́. ọ̀rọ̀ tó lé ní ó tóbi. ṣé ìwọ wá sọ pé wọ́n béèrè owó àbí màmá lọ́wọ́ lọ́fun mo ń bí wọ́n léèrè pé kí wọ́n fẹ́ fowó ṣe wọ́n ń yí gbàgbọ́ mí ìmọ̀ mi lọ́wọ́ ṣé mi náà kàn búlé lọ́n lọ ni. ìwọ fún bàbá lọ́wọ́ àbí ó fẹ́ tẹ́lẹ̀ yìí ó fún bàbá lọ́wọ́. kódà mo jí o jẹ́ bá parẹ́ ẹ̀ dànù tó tiẹ̀ bá parẹ́ ẹ̀ dànù tó ẹ̀rì mọ́ gbé tó dá iná yìí sìn ọ̀rọ̀ alábọ̀dé dáwà láàyè ilé náà olóńdèyàn ní yàtà kiri. mo jí. ìyá mi ò ní jẹ ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o. abúlé wa lóòótọ́ ẹ̀yin kúrò ní ẹ̀sẹ̀ fẹ́ràn kan ẹ wá sábúlé. ó ṣẹ̀dá bẹ́ẹ̀ lẹ́yìn tí a fi kọ́ tẹ̀ ń ṣe lẹ̀ kẹ́ tẹ̀lé mi bí bẹ́ẹ̀ kọ́ ara ò ní rògbò báyìí kò ní wàá dìyẹ ni kẹ́ ẹ jẹ́ sókè báyìí mo sọ fún yín. ó fo oògùn sẹ́nu ni. ó dáa náà tí mo bá wá sọ fún ẹ yí pé mi ò lọ ń kọ́ o. ẹ tó bẹ́ẹ̀ gbogbo òwúrẹ ni máa ṣe fún yín gbogbo òwúrẹ tó rẹ̀ sí báyìí máa ṣe fún yín ìkàbalẹ̀ yìí kẹ ẹ máa burú o ẹ fi yẹ ọkọ mi hàn mí ẹ jẹ kú lẹ́pẹ̀ sọ fún mi sọ fọ́kọ mi ẹ wá mọ̀ làbúlé ẹ gbé kẹ́kẹ́ lọ sókè dáre. mo jí lẹ́nu ẹ̀ mò ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi báyìí ó dáa kò burú o ṣé o fẹ́ gbọ́ báyìí èmi ò níbì kankan lọ bí mo ṣe wà mi ò lọ Èkó. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí náà mọ̀ pé mi kì í ṣọmọ bẹ́ẹ̀ ṣe rí kẹtẹ̀lé mi lọ sí Èkó ló ṣe kókó tí bá tẹ̀lé mi wàhálà wà fẹ́mi àtọkọ mi kò ṣe ni pé ti kú o àmọ́ wàhálà wà ẹ ṣàtẹ̀lé mi kẹ́ fi ọkọ mi hàn mí ẹ mọ̀ pé ìnìkan náà ló lè ṣokùnfà bí mo ṣe lè rí ọkọ mi ẹjọ́. ìyẹn ni pé ọ̀rọ̀ tútù báyìí ó lè tẹnu ẹ̀ bọ́ òun ló débí ló dá gbogbo ẹ̀ yánmọ́yánmọ́ ló dá lójú kò rí ìyá ọkọ ẹ̀ ṣe pàtàkì sí ẹ̀ o sì mọ̀ pé mi náà mo lè ṣokùnfà kó o lè rí. o yìí sì ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi o yìí ṣe irú ọmọ bẹ́ẹ̀ ni kò burú dìde kó jókòó. ṣé máa. ká
ká máa lọ. Àkejì bá ní kan. Lọ́múrú wa o, lọ́mátà wa o, lọ́gbẹ́kọ̀ wa o, lọ́mọ́mọ́ wa, owó òjijì lẹ́yìn, ọ̀la níyọnu lọ́múrú wa o. Sọ́nà lè ní tó jìnnà sí i. Ó ṣe díẹ̀ tá ti wọ Èkó kì í pẹ́ wa ká tó délé báyìí. Ilé kẹ̀, màámi, a lọ sí ilé o. Bí wàá ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Mo ní kí ẹ jẹ́ ká lọ káàkiri ká wá wọn díẹ̀ bóyá lè rí wọn. Ó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Àdúrà mi ni ká ṣáà rí wọn tó ló ṣe kókó kí n rí ìyá ọkọ mi. Ó dà kò burú. A jẹ́ pé ká máa wọ̀ tún ká máa wò sí. Bóyá a lè rẹ́ni tó jọ ni. Kì í kúkú ṣe pé wọ nìkan gan-an ni rírí ìyá ọkọ yìí wúlò fún. Ó wúlò fún èmi náà. Níbo ọmọ ìyá mi ni. Dídùn inú mi ni pé ká rí i. Èmi gan ti ṣe wàhálà jìnnà bóyá mo lè rí bóyá mo lè rí. Ìgbà tí mi ò rí ni mo gbà fọ́lọ́run ọba. Àmọ́ mo gbà ládùúrà pé eléyìí tá a wá kò sí rírí láti rí. Ọ̀tẹ̀ bá fẹ́ pátá ní kí n máa béèrè lọ́wọ́ mi, màá dẹ̀ ṣe gbogbo ẹ̀ fún un. Owó òjijì lẹ́yìn, ọ̀la níyọnu lọ́múrú wa o, lọ́mátà wa o, lọ́gbẹ́kọ̀ wa o, lọ́mọ́mọ́ wa o, owó òjijì lọ́mátà wa o, lọ́gbẹ́kọ̀ wa o. Hello, Tomo. Gbogbo ẹ̀ pátá ni mo lọ. Pẹ̀lú bí mo ṣe bẹ́yìn ọmọ ìsọ̀rọ̀ tó. Ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ leléyìí, kí ló ń bẹ̀bẹ̀ fún ọ́rá tí kò ẹ̀bẹ̀ kọ́ làwà yìí? Ṣé mo tún fẹ́ la etí ń kọ̀rọ̀ sí ni? Ó wá rí ipò fábùrú ẹ̀ lóyún tán, ẹ̀yin méjèèjì gbà lóyìnbó lẹ sá lọ síbẹ̀. Tí mo dẹ̀ ń kékeré tí mo yán tó fi yín gbà yẹn. Kò burú. Sórí gbogbo tó ṣe ìpátá gbogbo ẹ̀ náà ló dá. Ọ̀rọ̀ wo ló fẹ́ máa sọ? Àkókò ọ̀rọ̀ kan ló wà yìí. Ohun tí mo kàn fẹ́ sọ fún ẹ ní pé sórí ibi tẹ́ ẹ sá sí yẹn ibẹ̀ náà nìkan ya dúró sí o. Tẹ́ bá venture láti padà wá sínú ilé ìpẹ́rẹ́. Tẹ́bi kí ní ìfojú mi kàn yín. Ohun tí máa ṣe má yẹ kí n sọ fún ẹ o. Ẹ̀kọ́ ní ìdí ọ̀rọ̀ báwo lẹ sọ̀rọ̀? Ṣá ọ̀rá kúrò lórí fóònù jẹ́ báyìí. Garuba! Pàdé mi ń ta o. Ẹ kú lé o. Ẹ káàbọ̀ ma. Bọ́ọ̀ ni. Ṣé kò sí wàhálà? Àmọ́ ń kọ́. Ìgbà wọn lọkọ mi dé. Tí ìpín sí táwọn náà wọlé. Ṣé Wọ́n jí. Ẹ káàbọ̀. Báwo ni ṣàlàfíà ní ẹ̀? ilé wa ṣe tó dojú rí báyìí? Ó rẹ̀ mí. Wọ́n ṣe àgbà ọtí tàbí píkṣẹ̀ sínú mọ́tò mi. Ẹ ṣe pẹ̀lẹ́. Lọ́sàn-án àárẹ̀ àárẹ̀ ẹ̀ tẹ̀ kẹ́. Wọ́n bá mi kọ́ àwọn kíní wá sí ara mi. Okay. Ẹ káàbọ̀. Pàtí tó ń lọ rèé o. Bẹ́ẹ̀ ìtúbùkù ni ọ̀rẹ́ wọn. Ẹ mọ̀ wọn. Ṣé mọ̀ wọn ni màmá? Lọ́mọ
Títí má gbé ìlọsí báyìí. Yes, ma'am. Jọ fẹ́ bẹ̀rẹ̀ ká ní obìnrin tẹ́jọ wà nínú fọ́tò. Àwọn náà ṣe alájàpá títí mo lọ lánàá. Bẹ́ẹ̀ ni. Ṣé kò sí? Kò sí nǹkan kan. Ó rí obìnrin táwọn wò ní fọ́tò yìí. Ó máa ràn wá lọ́wọ́ o. Òun ló máa ṣe okùnfà bá a ṣe lè rí ìyá ọkọ ẹ̀. Ẹnu mi mo mọ̀ dáadáa ti dá ó mọ̀ bá ṣe lè rí yeye kódà mo mọ̀ lé ẹ̀ àjọ débẹ̀. Mami ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. Tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni ọ̀rọ̀ tó lé ní ó tóbi. Hello, sweetheart. Ó nípọn ó dẹ̀ tún lágbára. Mo wà níbì kan ní kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Jẹ́ kó dúró dè mí náà tí bá dẹ̀ kúrò ìgbà máa lọ gbà á kó dá bá mi lọ. Má bínú mo ti gbọ́ máa kúrò bí n sì máa lọ gbà. Ok ọkọ mi ó dàbọ̀. Ẹ wò màmá ẹ jẹ́ ká máa lọ mo ṣọ́ọ̀pù yẹ yẹ bísí ní ó máa lálejò gan. Ká máa lọ báwo kí ló dé? Fúnṣọ́ ló pè mí nísìn ó ní check kan tó yẹ ká pick up lénìí mo ti rò pé òun ló máa lọ mu ó wá lóun wà níbi kan òun ṣe mítìn pé kí n lọ bá òun. Tọkọ làṣẹ lóòótọ́ o àmọ́ síbẹ̀síbẹ̀ èyí tá a wá ṣe náà ṣe pàtàkì. Ó dà jẹ́ àṣẹ báyìí ìwọ máa lọ síbi tọ́kọ ẹni kò lọ yanjú yẹn lékè mi gbókòó di ẹni tá a wá wáyé nígbà tó ń bá dẹ̀ dé èmi á máa fọ̀rọ̀ dé mọ́lẹ̀ tí wàá fi padà dé. Ọ̀dà ẹ ṣé gan ma ẹ ṣé mo dúpẹ́. Ó tiẹ̀ wá dá báyìí ibi tá a fẹ́ gbin obì sí obì tí wọ́n lẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n máa lọ. Ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o. Ibi ìlú sista mi. Ibi ìlú ojú ẹ̀rẹ̀ ojú ẹ̀rẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ ló gbọ́. Pípé ẹni tó kú àtẹni tó nù wọ́n á pàdé níjọ́ kan. Ìwọ ni mo fojú mi rí báyìí ibi dùn ṣó lè dá gbogbo ìwà tí wọ́n hù ṣó dá bó ṣe ṣe yẹn. Ẹ wo sista mi sùúrù lè máa ṣe má bínú. Kí má bínú kí ni. Bí òwú ẹ ṣe rí náà ló fà á. Ẹ mọ̀ ká tiẹ̀ báwo lè ṣe gẹ̀ẹ́sì yìí báyìí. Má bíbí léèrè béèrè bí mo ṣe débí yóò ṣe pàtàkì nísì bí ìbéèrè tí mò ń bí ẹ kó dá mi lóhùn ẹ kí ni tó ṣẹlẹ̀ sí ẹ. Nǹkan ńlá lè fi ẹnu bà yẹn o ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ̀bọ̀. Mo fẹ́ gbọ́. arábìnrin ọfẹ́ para rẹ kò lè ṣeé ṣe torí pé èbúté ajé lọ wà kí ṣèbúté ìparun wọ́n lọ mọ́ ẹ̀dá tó lọ́n dà ọ́ kò kí sèyàn lásán tó kàn lè kú tú ẹ bá wọn ọfẹ́ fẹ́ para rẹ ní àyín torí pé ọlóyún ọ̀rẹ́ yẹn gbà àbí torí pé ọbímọ ọ̀rẹ́ ajé fi tọ́ wá gbọ́ o àwa ní ìta ṣe fún ọ á sọ di nílá á sọ di igi ajé àmọ́ ó ní táwọn náà gbà rọ́pò sọ lè ṣe bọ́ọ̀ ní lè ṣe.
wo kò sí nǹkan tẹ́lẹ̀ kí n ṣe tí mi ò ní ṣe kò dẹ̀ sí tẹ́lẹ̀ kí n mú wá tí mi ò ní fún yín ẹ wò mí ìyá yìí jẹ mí jù káfí lọ́mọdé kò yẹ ni ṣé kó sọ̀dún ká dàgbà ká wá máa tọrọ jẹ lọ ẹ ṣe. má tù lọ ilé wọn. àánú lórí ẹ̀ ẹni tí ìyá bá wà nìyí là á ṣe orí ilé fún gbà máa lọ ó lè fi gbọdọ̀ padà sí ilé ní àfẹ́bàbà wà ọ́. arábìnrin dúró wọnú mọ́tò yìí. lò sọ́tún lò sósì lò síwá lò sẹ́yìn àmọ́ wá gbọ́ má gbàgbé bí wọ́n ṣe ní kò ṣe ni kò ṣe o wò ilé agbára ni. Ìdúdú tó bá wá jẹ́ wípé bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ gan-an ló ṣe rí a jẹ́ pé wọ́n kan ti dànù o. nílò tí o kò rí bẹ́ẹ̀ mi ò kì í ṣàjọ̀nù. tí n bá jàǹjọ̀nù ni èmi àti mọ̀ pé ń bọ̀ mi báyìí lẹ́yìn sìstá mi ìyanu ti ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń wù mí yìí mo ní owó mo lówó mo lọ́lá mo mọ èèyàn kódà gan-an mo ti ń bá àwọn èèyàn ńláńlá ṣèpàdé àwọn olórí ìlú kò sí tí bá náwó sí báyìí ọwọ́ mi ò kì í tẹ̀. èmi náà ti rí mo rójú lẹ̀. àmọ́ kinní kan ló wá bàjá ò jẹ́ pẹ̀lú gbogbo ọlá tí mo ní náà kò sígbà kan tí mo bá rò tínú mi ò kì í bàjẹ́. kí ló dé? torí pé mo mọ̀ pé inú òṣì àti ìṣẹ́ tí mo fi kúrò ń lò ń gbà yẹn tí mo fi fi ọmọ mi sílẹ̀ fún yín mo mọ̀ pé ẹ̀yin ò ní lágbára láti tó mo dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ti ṣe aláìsí. èmi ti gba kádàrá mi o. torí pé kí ni mo mọ̀ pé àwọn àjọ̀lú tó fẹ́ lò mí àwọn lọ́pọ̀ ọmọ mi lọ́wọ́ mi.
tó pa ọmọ ẹyọ kan ṣoṣo tí mo ní. Kódà gan-an ohun tí mo rò nìyẹn tí mo fi gbé ìgbésẹ̀ tí mo gbé tí mo fi dọlọ́rọ̀. Mo ní àwọn ọmọ méjì kan nílé, mo adopt wọn ni kí n lè fi rẹ́ra mi lẹ́kùn torí pé láti ìgbà tí mo ti gbọ́mọ yẹn lẹ̀ tí mo ti wà nípò yìí mi ò yé bẹ́ẹ̀ ni mi ò pa. Ìbídùn ọ̀rọ̀ ńlá ló sọ kalẹ̀ yìí àmọ́ mo fẹ́ kó yé ẹ wípé ọmọ ẹ ò kú o bẹ́ẹ̀ ni ọmọ ẹ ò kú mo wò ó yè Ọlọ́run ràn mí lọ́wọ́ ó dẹ̀ bá mi wòye ọmọ ẹ wà láyé ó wà láyé kódà ààyè dáadáa ló wà láti ìgbà náà mo ti sọ lórí wá fún mi ṣọ́ fún yóò wà láyé o lóòótọ́ bẹ́ẹ̀ ni báwo mo ṣe máa lè rí sí ẹ ṣe máa fún mi ní nọ́mbà kí n kó pè àbí kí n kó máa tẹ̀lé lọ ká lọ wo ibi tó wà. ìwọ má kánjú nígbà tí mo ti mọ bíi wàá rí fún iṣan. ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyá ẹni ṣàníyá ẹni o ọ̀rọ̀ tó lé ní ó tóbi ó nípọn ó dẹ̀ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. gbẹ́lẹ̀ ṣe bí mo ti sọ fún ẹ pé mi kì í fẹ́ kí ní ìdá nìkan mu mo máa ń fẹ́ fomi pẹ̀lú ẹ̀ ni. má bínú mà wọn lọ bá yín mú mi wá sùn. tó wọ́n máa lọ jàre má wulẹ̀ gbómi wá mọ́ o orí jẹ wèrè. ìyẹn máa dùn mẹ́nẹ́mẹ́nẹ́ ní. ojú. ó pẹ́ tráfíkì yẹn ni nígbà tí mo débẹ̀. bá pàdé gateman tó wà níbẹ̀ èmi àti mọ́mì mi làjọ wá ibà láàárọ̀ àwọn ọ̀dà wọ́n ti gbé wọn lọ o. mo ti wálé báwo wà ní. ojú ibi tá a fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ o mo ṣe wàá gbàgbọ́ wípé méjì méjì báyìí lọ́lọ́run máa ń dáyàn. ó jọra wọn jù kì í ṣe ẹni tá à ń wá o ọ̀tọ̀ lẹni tá a wá lọ ọ̀tọ̀ lẹni tá a bá lọ́run o. èmi náà ti sọ bẹ́ẹ̀ o lè jẹ́ yèyè iye bíi ti báwo. Oh my God. Ayọ̀ kò lè tó bá yẹn ṣé bí àṣì ìtẹra mọ́ wíwá náà ni á rí. èmi náà mo máa rí wọn àmọ́ tí ó bá ń ṣe nǹkan tí mo sọ fún yín náà èmi náà ò ní ṣe wàhálà tó tó bẹ́ẹ̀ yẹn. á rí. ẹ ṣé gan màámi ẹ ṣé mo dúpẹ́ kó àdúró tí ẹ kò wàhálà. àdúpẹ́ ara ẹni. ṣé eléyìí ti ṣe oúnjẹ fún yín báyìí. kò ṣe oúnjẹ o mo ṣe dé báyìí mo ní ìyá àgbà tẹ́fẹ́ ń bí. ṣé oúnjẹ fún ìyá mi káàrí. Ọlọ́run ló ní ìfọgbọ́n ṣe ọ̀rọ̀ àwọn wáyà ọkọ àwáyà ọkọ ẹ̀ ó mú fura dání. nǹkan tí mo ní pé tọ́wọ́ fi di ẹ̀rọ ọ̀la ẹ̀ báyìí tí àná yẹ kí n ti wá mẹ́. Tani èmi ní o. Mami ni. Mami. Ọkọ mi. Ìgbà wo ló wọlé? Má ti ṣe díẹ̀ náà tí mo ti dé. Mo ní kí n wá béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé báwo ló fẹ́ rí ẹ. Ọ̀dà Mojídà. Ó wà bí. Ìwọ gan ni mo fẹ́ rí alọ́rọ̀ kan tá a gbọ́dọ̀ sọ ní ìsìn. Bóyá kò tẹ̀lé mi ká lọ sọ́dọ̀ mi ká lọ sọ wéré. Màmá ẹ máa wọlé bọ̀ èmi náà ti sùn. Bẹ́ẹ̀ ni. Ìdáńgbà mo ní kí n má yọ yín lẹ́nu. Rárá ma ẹ pẹ̀lú máa ṣe ọkọ rẹ̀ yes ma. Ó ṣe àmì pẹ́ o. Ìlú Afúnṣọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ mo ti rí ìyá ẹ o.
tó lẹ́ni ó tóbi onípọn ọdẹ tún lágbára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ló ṣẹlẹ̀? Mojí ibo ló gbé wọn malẹ̀ lánàá. mi ò gbé wọn lọ síbi kan tá a rí rú ẹ rí ṣé bí ọ̀rọ̀ lórí ó ṣèyá ò ṣèyá yìí náà ni. lórí ọ̀rọ̀ ìyá ò ṣèyá wo ló ń sọ gan pàápàá ṣé mo sọ fún ẹ pé mi ò dáyà mi mọ̀ ni àbí mo sọ fún ẹ pé mi ò wọ́n màmá mi o lè ń dààmú káàkiri lórí ọ̀rọ̀ ìyá ni à ń sọ oríṣi fún mi tó máa fi gbé màmá mi kúrò nínú ilé tó ò ní sọ fún mi torí kí ni. you should take it easy now. she be part of the family èmi náà kàn ń ṣe láti help ni now ká lè wá solution sí. part of the family ló jẹ́ lóòótọ́ àmọ́ ó yàtọ̀tọ̀ síra wọn ó mọ màmá ẹ̀ mo dẹ̀ mọ ìyá mi ó lè ṣe anything láì sọ fún mi tí mo ń try láti sọ fún ẹ nìyẹn ìyàwó ló jẹ́ ṣó ti yẹ kódà kó jábọ̀ mi gan wàá sọ fún mi kó tó di pé gbé màmá mi kó inú ilé. ṣé bí ìyá náà ló fi fọ́tò hàn mi. ẹ fi ọ̀rọ̀ fọ́tò lẹ́ o gbogbo nǹkan tó jẹ mọ́rọ̀ fọ́tò kò sí tí mi ò mọ̀ ń pa ẹ̀ question tí mi ń béèrè lọ́wọ́ ẹ̀ kò dá èmi lọ ibo ló gbé màmá lọ. ó dá má bínú. o ready láti sọ yẹn fún mi àbí kò sí problem láti ẹni lọ anything tó bá ní láti wá máa wá fún mi. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ mo ti rí ìyá ẹ o ìyá tó bí ìyá gangan mo ti fi ojú mi méjèèjì báyìí mo ti fi rí àbúrò mi ni ọmọ ìyá mi ọmọ bàbá mi òun náà dẹ̀ ti ṣetán láti rí ẹ ó ní tó bá dijọ́ sátidé tó ń bọ̀ yìí pé kí n mú ẹ wá kó wá fi sọ́kàn tó bá di sátidé o máa mú ẹ dọ́dọ̀ ìyá ẹ. ṣòótọ́ lọ́rọ̀ tẹ́ ń sọ ìṣá. òótọ́ ni. lọ́múrú wa o lọ́mátà wa o lọ́gbẹ́kọ̀ wa o lọ́mọ́mọ́ wa owó òjijì yóò lẹ́yìn ọ̀la níyọnu lọ́múrú wa o lọ́mátà. èmi ti sọ tẹ́lẹ̀ pé nílé ayé mi yìí mi ò ní ya wèrè búburú kan ò dẹ̀ ní ṣubú lù mí. òtò tí sọ fún mi ò Mojí báwo ló ṣiṣẹ́. ẹni tó bá mojú òògùn báyìí ní kò bèrè rẹ̀. bọ̀tọ́ náà ló ní kò ṣe gbogbo wèrè fún wúmà yẹn bóyá òun gan-an ló lè yẹ ọkọ ẹ nílé. ẹ máa wò ó ti yín ẹ ṣáàjà máa wò. ọ̀gá ọ̀ ayé máa le o. anyway ṣé mọ̀ pé yèyé máa ṣe get together kan lọ́tùnla lọ́jọ́ Saturday. èmi ò gbọ́ o àmọ́ kí ló tún fẹ́ ṣe. o mọ̀ pé àwọn ọmọ méjèèjì tó wà lọ́dọ̀ ẹ̀yìn òun kọ́ ló bí wọn tó kún bọ̀ pẹ̀lú Jọkẹ́. ọmọ tí yèyé bí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ wá mọ́ ni ó adopt àwọn méjèèjì ni. báwo ni yèyé ṣe wá ṣọ̀ pé ọmọ tí wọ́n mú bọ̀ wá fún òun yẹn pé òun lòún bí. àǹtí ẹ̀ tó fọmọ sí lọ́dọ̀ ìyẹn ló wá yèyé kan ló lóun fẹ́ mọ́mọ́ wá fún yèyé. anyway ó yé mi náà ó yé mi ẹ máa wá gbé mi ni o bọ̀ tí ẹ bá ti wá gbé mi má wọrí màá wá sọ́dọ̀ yín torí èmi kọ́ ló máa fi fọ́jú. Mojí lórí àmọ́ wá gbé ẹ̀ náà kò lè tó yẹn so kí ló máa jẹ kí ló máa mu. ẹ wo nǹkan tó bá fún mi náà ni màá jẹ. bẹ́ẹ̀ni àpò gbọ́dọ̀ jẹ mọ́ kí ẹ bẹ kó jẹ wá. owó òjijì yóò lẹ́yìn ọ̀la níyọnu olúwa o lọ́mátà wa o. tó bá jẹ́ pé ẹ̀yin mọ iyì Ọlọ́run láyé yìí tẹ́ mọ ọ̀kan tí wọ́n ń pè ní ọmọ ẹ̀yà wá gbé ìgbélẹ̀ láti kékeré ẹ̀ sọ pé ẹ̀ ń bá ayé yẹn nìkan bó ṣe wọ̀nyí ọmọ tẹ́ ẹ gbélẹ̀ láti kékeré ẹ̀ tí nǹkan bá ti ṣe kọ́ tí nǹkan bá ti ṣe mí nígbà tí mo kéré ńkọ́ màá wá láǹfààní àti dún wájú yín pé èmi rè tí mo jọmọ yín àbẹ́yìn wá láǹfààní láti máa sọ wípé ọmọ mi dà àbí kí nìkan tẹ́ ẹ bá mi sọ. mo bẹ̀ torí Ọlọ́run foríjì mi ẹbí tèmi náà kọ́ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kó mọ̀ pé dídàlódà lọ́mọdé ẹgbẹ́ o ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí látòkèdè lè pátá mo fẹ́ kó foríjì mi màá ṣàtúnṣe. kò sí nǹkan kan tó dà níbì kan kò sí nǹkan kan òṣì ní gbogbo ẹ̀ I'm very very sorry to say òṣì ní gbogbo ẹ̀ ìrànú ní ilé ayé ilé asán ní gbogbo tẹ́ fẹ́ dà náà ní. owó wo lẹ fẹ́ ní tó ju ọmọ lọ kí ni nǹkan tó wà ní orígun mẹ́rin ayé yìí tí gbogbo wa mọ̀ tó ju ọmọ lọ. ọmọ tí èèyàn bá tọ́jú ó lè yàn láǹfààní láti sọ ní ọjọ́ ọ̀la pé ọmọ rẹ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe tọ́ ọmọ yín òun ló ṣe máa ṣe yín. ẹ wo mo wá síbí láti wá sọ nǹkan kan fún yín ni o mi ò wá síbí láti wá jẹ́ kẹ́ ẹ mọ̀ bí kẹ́yìn lẹ́bí mi
ìjọ tí ẹ bá tún gbìyànjú láti sọ pé ọmọ yín kan wà níbi kan tí bá gbọ́ kò sí ẹni méjì tó bí mi ju ìyá tó dúró lọ ó dẹ̀ ní màmá mi. torí ọlọ́run wá foríjì mi ni mo fẹ́ kó mọ̀ pé láti ìgbà tí mo ti gbé ẹ jùlẹ̀ lọ́kàn mi ti ń ṣàfẹ́rí ẹ kò síjọ́ kan tí mo sùn tí mo jí tí mi ò kí ń rántí ẹ kò dẹ̀ máa wò láti gbà yẹn mi ò gbọ́ pa mi ò gbọ́ po mi ò bí kankan inú mi wá dùn pé torí lọ́jọ́ ìní mo rí ẹ ayọ̀ mi kún tó pọ̀ jù torí ẹ mo fẹ́ kó foríjì mi ni àti pé sórí mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀ o. sórí ilé yìí ní kọ̀ọ̀kan ni mo ní o. mo nílé tó pọ̀ káàkiri mo nílé iṣẹ́ mo láwọn ọkọ̀ lóríṣiríṣi kódà mo tún lówó tó pọ̀ nínú báǹkì gbogbo ẹ̀wọ́ ló ní o kò sọ́mọ kọ́ńbì kan tó máa jogún ẹ̀ ìwọ gangan ló lógún ìwọ ló ní nǹkan náà torí ẹ mo fẹ́ kó foríjì mi kí gbogbo ẹ̀ dẹ̀ máa jẹ́ tiẹ̀ lọ láti wákàtí yìí lọ. gbígbé tí ẹ gbé mi sílẹ̀ láti kékeré tí ẹ ò ráyè ìtọ́jú mi kò dùn mí tó nǹkan tí ẹ sọ yìí ẹ rò pé ẹ lè fi owó bá ẹ ní àbí kí ni nǹkan tí ẹ ní tó ń jọ yín lójú. ẹ béèrè lọ́wọ́ alálùbáríkà olóríire tó dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn ilé tí mo ní òkè ṣe márùn-ún mọ́tò tí mo gbé wá bí nọ́mbà 7 ló wà ń ta ẹ̀ kí ni nǹkan tí a fẹ́ fún mi ogún ò lẹ́ni. ṣé bí nǹkan tẹ́ ẹ ní káàkiri náà nìyẹn tẹ́ ẹ fi mójútó ọmọ táwọn kan wá gbójú tó tójú ọmọ wọn lè wá ń pariwo sí ogún wo ni mo fẹ́ jẹ ẹ wọ́n mi jalọ 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 ẹ jẹ́ wọ́n tó wọ́n ti jẹ́ kú òbí. okun owó ruru káwa ruru kò sí bó ṣe lè rí ìyá ẹni nìyá ẹni. kò sí ìyá mi. wà á dáríjì náà a ní kò ní sùúrù ó ṣe lọ lọ́pọ̀ tó wà ẹ wáyé. lórí ọlọ́run bá mi dáríjì ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ilé ẹ ń gò ó ní ìyá mi ẹ̀mí rẹ̀ tó pẹ̀lú kọ̀ báwo ni mo jí. ọmọ mi tí mo sọ fún yín pé mo ti gbé jù ilẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ òun rèé o ọlọ́run ti jẹ́ kémi àti ẹ̀fọ́jú kan rárá báyìí fún iṣọ́ òun nìyẹn àǹtí mi tó ti ń bá mi tọ́jú ẹ̀ àwọn òrì. ẹ gbọ́ màmá. ìyá ọkọ mi. fún iṣọ́. mo jí kí ló ṣẹlẹ̀. àǹtí Bùkì ìyá ọkọ mi ó fi dáná ni gbogbo máa níyànjú. iye ẹ̀yin ìyá ọkọ mi. yeye ẹ̀yin lẹbi fún iṣọ yeye ẹ̀yin ìyá ọkọ mi. dúró ń bẹ̀ àǹtí mi ṣé lóòótọ́ ìyàwó fún iṣọ rẹ̀ ìyàwó ilé ẹ̀ ni ó bímọ fún. mo jí kí ló ṣẹlẹ̀ náà. kí ló dé ibi dùn yèyé máa lọ nìyẹn. mo jí kí ló ṣẹlẹ̀. mo jí. ṣé rí owó tí Mojí àti Fúnṣọ́ tán ní yèyé ló gbé fún wọn owó yẹn dẹ̀ ó ní báwọn lẹ́yìn mọ́mì ṣé wá rí nǹkan tí Mojí fẹ́ ṣe fún yèyé yẹn ó yẹ kó ṣe fún yèyé kí yèyé kú ni o torí ìyá ọkọ ẹ̀ láti kú tí ìyá ọkọ ẹ̀ ò bá kú Mojí máa ya wèrè o Mojí máa ya wèrè wàhálà wà o wàhálà máa wà rẹpẹtẹ. tí mi ò bá fi handkerchief nu ojú ìyá ọkọ mi tó lọ yìí Fúnṣọ́ we are in trouble. Mojí oògùn wo ló ṣe ìwọ tí oògùn mọ́ láì sọ fún mi. má mi ò ráyè mi ni. Róòmù orí kejìlá ẹsẹ̀ kejìlá wípé ẹ máa yọ̀ ní ìrètí ẹ mú sùúrù nínú ìpọ́njú. Róòmù orí kejìlá ẹsẹ̀ kejìlá wípé ẹ máa yọ̀ ní ìrètí ẹ mú sùúrù nínú ìpọ́njú. Mama say Róòmù orí kejìlá ẹsẹ̀ kejìlá wípé.
Abúlé tí wọ́n ń bọ̀. Kò sí méjì náà uncompleted building tí à ń gbé níbẹ̀ yẹn o làwọn tó ní ilé yẹn ti fẹ́ wá complete ẹ̀ ń sìn òun náà fi ní pé kí á jáde. Ìgbà tó dẹ̀ yẹ pé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ last time wọ́n ní pé ká drop everything pé a gbọ́dọ̀ fọ́ ọkọ̀ kankan nú ẹ̀ òun ni a ṣe yọ̀ọ̀dá gbogbo ẹ̀. Kódà gan tán jẹ́ ká mọ̀ ní pé a gbọ́dọ̀ lọ bẹ̀rẹ̀ láti ibi tó worst gan òun la ṣe ń gbé uncompleted building káàkiri. Ibòmíì là ń wá sìn pé a tún lè fara sí òun ni a fi rí ẹ bá ṣe rí ẹ. Mojí bébì mi gan. Mo sì gbé lọ sọ́dọ̀ sísítà mi kan ní sáìdì Ìkẹjà yẹn ibẹ̀ ló ń gbé ń sìn. Anyway sori èmi náà gbọ́ ohun kan tó ṣẹlẹ̀ but kò ń ṣe pé bóyá èmi náà mo decide láti máa yọjú sí ẹ ṣùgbọ́n pé owó tó fún mi jọ sí pé kí n fi gbé gbàbọ̀ but eventually wọ́n já mi kulẹ̀ so ìtìjú yẹn lèmi náà kàn wò pé kémi náà kàn fara ṣoko but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at least nǹkan ti ń get better padà. Anyway nǹkan tó gbé mi wá sàdúgbò yìí ni pé estate ni mo wà ní ìcharge ẹ̀. Nǹkan tó fi compensate mi nìyẹn. Congrats. So ṣé ẹ ní mind bóyá ká jọ wọnú bẹ̀ bóyá kẹ́ choose it bá like mi. Ṣé gan-an owó yẹn máa rò. What are friends for? At least you know gbà mí nígbà tí mi náà ní problem. So let's go. Apa, let's go. Ọ̀la ni yọ̀nù lọ́múrù wá o. No matter what.